aya ìgbàgbà aya bàbá tiwa ni màmá yìí yóò ṣe o glass yóò ṣe o ìtàgé àgbéwá ni àfọwọ́ ẹ̀tọ́ ọmọ yóò ṣe
là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching.